tí ó fi yìn fún Ọlọ́run ni wọ́n ní ìyàwó yín kọ́ ẹ̀sọ́ dogun sí ìyàwó yín náà ṣe fi wọn ni ó yá bàbá mo fẹ́ bí ní ìbéèrè kan ṣáfẹ́ nípa yìí náà ẹ̀jẹ̀ ní ẹ̀ẹ́dẹ́gbò ni láti jọjọ́ yìí òbòrò ni wọ́n gbẹ ẹ má bínú sà ìránṣẹ́ Ọlọ́run ni mí ìránṣẹ́ Ọlọ́run lẹ́yìn náà sà ẹ má yẹ ká pera wa níbẹ̀ tí mọ́tò yìí bá tó bá ní fọ́ọ̀t mẹkáníìkì la máa pè sáàbù ò lè sọ pé kí mọ́tò tó ní fọ́ọ̀t kó ṣiṣẹ́ ẹ má jà tọra wa mọ́ Àgbàlá Gabriel ẹ tú ara ti yín o ọ̀gá jọ̀wọ́ pọ̀wọ̀ wọ́n kan ṣú ara ẹ̀ wọ́n sọ̀rọ̀ tàbí wọ́n sọ̀rọ̀ pé ìkìlọ̀ gbéyàwó ẹ̀ jáde ó sọ pé ó fún ẹ 1 million ó fún ẹ 20 million sọ̀rọ̀ owó ni wọ́n sọ̀rọ̀ pa èyí ni àbí ká sọ pé ní fi ìyàwó àtọmọ ṣe tuntun ni àbí kí lè wọ́n tó bẹ́ẹ̀ fà tó fi bí ìyàwó àtọmọ ń kọ́ tàyẹ ilé ìpínlẹ̀ ìránṣẹ́ Ọlọ́run tó pè ní nẹ́ẹ̀sì ní pé court case ilé ẹjọ́ máa dẹ́jọ́ dá lákòókò yìí gbà náà o. ẹ wo gbogbo ojú tó ń wò mí àdàbà sí ó ní ìhun lẹ gbọ́ tó ń faraya yẹn pásítọ̀ ni òun náà tó bá jẹ́ pé bí gbogbo àwọn pásítọ̀ tó kù bí wọ́n ṣe jáde nìyẹn lórí ọ̀rọ̀ Olúalọ́ ó ṣeé ṣe kí gbogbo àṣírí tó tú yìí kó má tú báyìí ó ṣeé ṣe kí gbogbo bó ṣe ń yẹ̀yẹ́ Jésù Kristi kó má yẹ̀yẹ́ báyìí ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tí àdàbà sí ó ní sọ ẹ gbọ́ nǹkan tó sọ ó ní wọ́n ní kí pásítọ̀ Olúalọ́ gbé ìyàwó ẹ̀ jáde ó lọ gbé Fálànà dìde ó lọ dìde kóòtù ṣé nǹkan tó ń sọ nìyẹn gbogbo ojú tó ń wò mí ẹgbọ́n ṣé nǹkan tó ń sọ nìyẹn àdàbà sí ó ní yìí ó tú àṣírí pẹrẹpẹrẹ kan ó tún tú àṣírí débi wípé òun àti pásítọ̀ kan àwọn jọ ń du obìnrin kan náà fẹ́ ẹ máa wùjọ lọ́hùn ẹ máa wọ wọn pásítọ̀ tá a sọ pé a fojú jọ ẹ máa wọ wọn pásítọ̀ tá a sọ pé a gbọ́kànlé ẹ máa wọ wọn pásítọ̀ tá a sọ pé wọ́n ń kó wa jẹ gẹ́gẹ́ bí àgùntàn gbogbo nǹkan tán ní kán má ṣe gbogbo nǹkan tán ní káwà tó má ṣe gbogbo nǹkan tán sọ pé báíbù ò fẹ́ ọwọ́ ọmọ ló pín sí. ẹgbẹ́ allegation tí àdàbà sóni náà fi kan Olúalọ́ ó ní ṣó ti fìyàwó àtàwọn ọmọ ẹ̀ ṣe tuntun ni bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń rò náà nìyẹn ṣé rí ọ̀rọ̀ yìí it's a simple question and answer o ìyàwó ẹ̀dà ìyàwó mi rèé tí kò bá ní ọwọ́ kan míì nínú lótìtọ́ àti lódodo ó ti yẹ kó Olúalọ́ kó gbéyàwó ẹ̀ jáde tó bá tiẹ̀ síìkì ayé kò jẹ́ tuntun obìnrin síìkì ọkùnrin síìkì kò jẹ́ tuntun kò sẹ́ni tó kọjá àdánwò kò sẹ́ni tó kọjá sickness but látijọ́ tá à ń sọ yìí Olúalọ́ máa gbéyàwó jáde kò máa gbọ́n ọmọ jáde ẹ wá ní kí àwọn èèyàn má máa ro nǹkan tí wọ́n ń ròyìn sí Àgbàlá Gabriel ó gbá allegation tí wọ́n fi kàn ẹ́ mo máa nífẹ̀ẹ́ Àgbàlá Gabriel gan-an nígbà òun àti Muyideen ẹ̀rí bí gbogbo a ṣe ṣùrùbò tá a gbà kó lọ́wọ́ àwọn tó ń lo Muyideen ránṣẹ́ sí but wọ́n ń sọ̀rọ̀ odindi ìyàwó àti ọmọ mẹ́ta ìwọ ń sọ̀rọ̀ 1 million 2 million ẹjọ́ ṣó bára wọn mu gbogbo igi tó ń wò mí ẹjọ́ ẹ bá mi share fídíò yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ bá mi subscribe sílẹ̀ ilé Global TV ẹ jẹ́ ká wá fara balẹ̀ ká wá gbọ́ nǹkan tí àdàbà sí ó ní sọ bó ṣe tú pẹrẹpẹrẹ àwọn àṣírí ẹ wá gbọ́. bàtà lè jẹ́ àpẹẹrẹ rere fún àwọn tí wọ́n fẹ́ wá sínú ìjọ wa ìgbà tí mo ṣe fídíò yẹn ní etí ẹsẹ̀ gbọ́dọ̀ Olúalọ́ pásítọ̀ Olúalọ́ ẹjọ́ sábà fẹ́ rí yín sà ikọ̀ Ọlọ́run lèmi náà ìránṣẹ́ Ọlọ́run ní gbogbo wa pẹ̀lú wa. ẹ máa gbọ́ mo ti ní ọ̀pọ̀lọpọ̀ ọdún kan sẹ́yìn ní nǹkan bíi 7 years ago 8 years ago tí mo ṣe fídíò kan wípé gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká máa gbé fọ́tò ìyàwó wa àti àwa àti ìyàwó wa sínú bánà kí àwọn èèyàn tí wọ́n wá sí ṣọ́ọ̀ṣì wa lè mọ̀ pé àti níyàwó pàápàá lè jẹ́ àpẹẹrẹ rere fún àwọn tí wọ́n fẹ́ wá sínú ìjọ wa. ìgbà tí mo ṣe fídíò yẹn ní etí ẹsẹ̀ ìyàwó kan dìde ogun àwọn bàbá kan tí wọ́n máa ń dóyàwó níyàwó tí wọ́n fi ìyàwó wọn pamọ́ wọ́n máa láwọn oníyàwó àdúgbò gidi àdúgbò máa parọ́ ìyàwó kiri ọ̀kiri kan wọ́n máa dó àwọn ìyàwó níyàwó wọ́n máa fa àwọn ìyàwó níyàwó ṣe àwọn nǹkan kan mo fẹ́ sọ̀rọ̀ láàárọ̀ yìí. ṣé ń gbọ́. alàgbà Olúalọ́ èmi ò rò wípé court case ló wá jẹ́ kí ó kàn lẹ́yìn ìgbà tí wọ́n bí léèrè pé kẹ́ ẹ mú ìyàwó yín jáde afẹ́mọ́ ìyàwó bí ò bá kí n ṣe pípọ́ ọmọ tí iná ò mọ́ sà èmi ò rò pé court case ló wá kù ẹ wá lọ pé bàbá wa Olúfẹ́mi Fálànà kọ́ wá bá yín ṣe kéèsì kí ló dé lórí kí ni kí là ń gbé kí là jù oṣù ni o wọ́n béèrè wípé ìyàwó yín dà èmi rò wípé ohun tó máa pọ́n yín lé ni wípé kẹ́ ẹ sọ pé ayẹyẹ yan mi ìyàwó mi wà bí ìyàwó mi rèé níbo kí ìyàwó padà Amẹ́ríkà kẹ́ ẹ lè sẹ́ni ohun fúláìdì sí kó máa bọ̀ Nàìjíríà kẹ́ ẹ níjọba fọ́tò ẹ wo bí bàbá Àtúnwàlá ẹ wo bó ṣe ń ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ kò sí èèyàn kankan tí ó mọ́ nínú gbogbo wọn tá a pẹ́ra wa ní ìránṣẹ́ Ọlọ́run kò sí ìránṣẹ́ Ọlọ́run kò Bíbélì kan sọ wípé bí Olúwa bá ń sàmẹ̀sẹ̀ kò sẹ́yìn náà tó lè dúró. bẹ́ẹ̀ ni. àdẹ́gbẹ́sà èmi ò rò wípé yẹ kó jẹ́ ohun tó máa le àbí tó máa fàjà lórí wípé wọ́n béèrè pé ìyàwó yín dà ohun tó wá kàn ní pé kéèsì ká máa fi kéèsì léra wa
wa ẹ dákun àwọn tí wọ́n ẹgbẹ́ gbẹ́jọ́ lọ bá yẹn àwọn ni wọ́n èdè kò yé mi o máa dúró fáǹsì tẹ́ ní sà máa dúró àwọn èèyàn tí wọ́n pè ní ìránṣẹ́ Ọlọ́run ni máa dúró àwọn tẹ́yìn tó máa ń tẹ́ rò lókun àlàyé àbí tẹ́ dúró nígbà ilẹ̀ ń tún inú ilé wọn ṣe náà ẹ sọ fún wa ṣé kò kì í ṣe wípé abẹ́ pẹpẹ ti rùn ṣé kò ti pé pẹpẹ ìsinmi ó dàbẹ́ o. pẹpẹ ti rùn òun ni ìgbà kan tí ìwòlé Ọlọ́run kan ní ṣọ́ọ̀ṣì wa ní àbòrú ní àpájà alàgbà ńlá ni àwọn èèyàn ńlá ló wá ní ṣọ́ọ̀ṣì wa. ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o. alàgbà tí à ń bọ̀wọ̀ fún láìmọ̀ padàgbà náà àwọn náà ń ṣe kí ni wọ́n bẹ́ bò mo fi ọba tó láyé gbogbo lọ́ta bí mi mo fi ń búra ọ̀rọ̀ tí mo sọ yìí alàgbà ogun tálàgbà ń bẹ́ẹ̀ lèmi náà àdàbà sórí náà bẹ́ẹ̀ nígbà tí bèbí yẹn bá ti sùn sórí bẹ́ẹ̀dì lálẹ́ alàgbà máa wá pè é alàgbà máa ní kí ló ń lára ọmọ yẹn náà ọmọ àdàbà sí ọmọ àdàbà kí ló ń lára ọmọ òṣì ọmọ kìnìkan kìnìkan ṣé owó tó ń fún ẹ ló fi tọ́jú àdàbà nǹkan ọ̀gbọ́n gbàgbà kan ó ń yà mí lẹ́nu pé sọ àwọn àgbàlagbà náà àwọn àgbààgbà náà àwọn náà máa ń ṣe kí ni wọ́n máa ń yóbò wọ́n yóbòdò. ṣé ń gbọ́. kò ń ṣe obìnrin kìíní kò ń ṣe obìnrin kejì tí èmi àti irú alàgbà yẹn ti jọ dó láti jọ lé òbòdò ẹ wá wò ṣé mo lè káùntì yẹn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run mọ́ àwọn yẹn gan ti jẹ́ kí a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ̀ pẹ́ra yín ìránṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ èṣù nìyí ẹ̀ ń bá yé wa jẹ́ pẹ̀lú báíbù tẹ́lẹ̀ ń kà fún wa ni. ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa wẹ̀ yín náà gẹ́gẹ́ bí mẹ́ńtọ̀ tí wọ́n pẹ́ra wọn ìránṣẹ́ Ọlọ́run máa wẹ̀ yín bí mẹ́ńtọ̀ ẹ̀yin náà wá wò ṣé àpẹẹrẹ tẹ́ fi ń lélẹ̀ nísìnyí tó yẹ ṣá wọ́n ní pé ìyàwó yín dà àwọn ọmọ yín dà ṣé wọn ò ṣe rí ni ṣé abirùn ni wọ́n ni kò dẹ̀ sí nǹkan méjì tó fà á àwọn tí wọ́n rọ̀gbà yín ká tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ìyàwó tí wọ́n rọ̀gbà yín ká wọ́n ti pọ̀ ju wọ́n pọ̀ gan-an kò ní jẹ́ kí ẹ sọ pé ìyàwó àtàwọn ọmọ rèé àbí ká sọ pé ti fi ìyàwó àtọmọ ṣe tuntun ni àbí kí lè wọ́n fẹ́ fà á tó fi bí ìyàwó àtọmọ ń kọ́ tàyà ìgbà ìgbẹ́lẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó pè ní nẹ́ẹ̀sì ní pé court case ilé ẹjọ́ máa dẹ́jọ́ dáná gbogbo yìí gbà náà o. because ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí dáhùn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tá a bá lọ wo secret life wọ́n yóò tẹ́ ń gbé ṣe ní kọ̀kọ̀ ó jẹ́ kí wọ́n máa jù ú lókùtà pa ni. gbogbo ẹ̀yin dáhùn wò ní mẹ́tọ̀ dáhùn gẹ́gẹ́ bí alàgbà dáhùn wò gẹ́gẹ́ bí pásítọ̀ lókè yìí ìwà yìí tẹ̀ wò ní kọ̀kọ̀ tí àṣírí yín bá tú ẹni tí wọ́n máa jù ú lókùtà pa ni. bẹ́ẹ̀ni. kí pásítọ̀ gbé ìyàwó ẹ̀ sẹ́gbẹ́ èmi ló bá tó máa fún àwọn ọmọ ìjọ ní orí yìí láti jẹ́ kí wọ́n máa tú inú ilé wọn sí pé ẹ máa wo pásítọ̀ àtìyàwó wọn owó bá yé ṣe jẹ́ káwọn náà kẹ́kọ̀ọ́ lára pásítọ̀ àtìyàwó wọn ẹ̀yin náà irú ẹ̀kọ́ wo ni àwọn millions of followers tí wọ́n tẹ̀lé yín tẹ́ ẹ fẹ́ jẹ́ kí wọ́n kọ́ lórí matrimonial life wọn pẹ̀lú dáadé lọ́wọ́ yìí. ó yá bàbá mo fẹ́ bí ní ìbéèrè kan sáfẹ́ nígbà inú ẹ̀fẹ́ ní ẹ̀ẹ́dẹ́gbò ni láti jọ ọjọ́ yìí òbòrò lẹ́wọ́n bẹ́ ẹ má bínú sà ìránṣẹ́ Ọlọ́run ní mí ìránṣẹ́ Ọlọ́run lẹ́yìn náà sà ẹ má yẹ ká pè láwọn ẹ̀ tí mọ́tò yìí bá tó bá ní fọ́ọ̀tì mẹkáníìkì la máa pè sáàmù ò lè sọ pé kí mọ́tò tó ní fọ́ọ̀tì kó ṣiṣẹ́ ẹ má jà tọra wa mọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀sì yìí ẹ ti pa ilé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jẹ àwọn ènìyàn kan náà dẹ̀rẹ̀ wọ́n béèrè pásítọ̀ yẹn mọ̀ pé òtítọ́ ọ̀rọ̀ ni wọ́n béèrè ẹ̀dẹ̀ mọ́ tó wà behind it ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀dẹ̀ ń ṣe bíi pé lágbára Ọlọ́run gbogbo tí ẹ̀dá bá gbé láyé ẹ̀ ló máa káṣá ẹ̀yin náà máa ro nísìnyí ẹ máa ro pé géèmù yẹn play báyìí pé géèmù yẹn ti lọ ẹ wàá mọ̀ pé iná ogún ọdún ni a máa dúró lọ́wọ́ ẹ̀yin alàgbà kan ẹ máa wàásù fún àwọn ọmọ ìjọ ṣùgbọ́n ẹ fẹ́ jẹ́ kí wọ́n wàásù fún yín ṣé ìgbà ayé tí yín ti kọjá ẹni tí wọ́n wàásù fún ni. alàgbà kan obìnrin kan bá sọ̀kọ̀ ló sọ pé torí pé obìnrin kan ò tí ì ṣe wẹ́dínì kò tí ì ṣe production ó ń bá ọkùnrin ya fọ́tò kò yẹ ní ìjọba ọ̀run ọmọ tiẹ̀ tó wá jẹ́ obìnrin wọ́n dẹ̀ tó lóyún nínú ilé ẹ̀ ó bímọ sínú ilé ẹ̀ ẹ dákun. ṣùgbọ́n tán. ẹ dákun no matter how irú ipò wo nìyàwó yín lè wà tó wá lè jẹun ìtìjú fún yín láti gbé ìyàwó yín jáde fún aráyé ìwà kílẹ̀ wá wàásù fún wa kílẹ̀ pé fún wa nínú wàásù kílẹ̀ wàásù fún wa dẹ́nu. àwọn aláwọ̀ kan wọ́n máa ń sọ̀pọ̀ tì yín iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n dàbí cultism ó ti dàbí cultism cult members. Àgbàlá Gabriel ẹ tú ara ti yín o ọ̀gá jọ̀wọ́ pọ̀ wọ́n kan tú ara ẹ̀ wọ́n sọ̀rọ̀ pé ìkílọ̀ pé ìyàwó ẹ̀ jáde ó sọ pé ó fún ẹ 1 million ó fún ẹ 20 million ṣọ́nà owó ni wọ́n sọ̀rọ̀ ń pa èyí ni ṣé owó nìyẹn náà pé èèyàn dára ni àbí ìwà ẹ̀ nǹkan tá a fẹ́ kọ́ látara ẹ̀. Bíbélì ẹ̀yẹ́ lọ́kọ́ fún àwọn ènìyàn ní ìsìnkú ká Bíbélì mọ́ àwọn àgbà wa ní ìránṣẹ́ Ọlọ́run àwọn alókùn táwọn ènìyàn ń ká ìgbé ayé wa ni wọ́n fẹ́ máa fi ṣèwà wò náà èyí tí pàṣẹ wa ló ṣe é sìn ẹ dákun tó fìyè fún Ọlọ́run ni wọ́n ní ìyàwó yín kọ́ ẹ̀sọ́ dogun sí ìyàwó yín ò ṣe fi wọn ni. ó sún mi o. àwọn ọmọ ilẹ̀ fi ń ṣe ìyàwó tí ò jẹ́ kẹ́ fi ìyàwó yín wọ̀n fún wa òun nínú fi ń bí ọ̀pọ̀lọpọ̀ ìtẹ́gbẹ́ ní ìránṣẹ́ Ọlọ́run nígbà tí mo ṣe fídíò yẹn wípé gbogbo bánà tẹ́yìn pásọ̀ bá ti ń ṣe ẹ máa gbéyàwó yín sẹ́gbẹ̀ẹ́ nínú bánà yẹn káwọn táwọn bọ̀ ṣọ́ọ̀ṣì mọ̀ pé ti níyàwó ẹ ti lọ́kọ. ọ̀pọ̀lọpọ̀ lè fi pásọ̀ lè fi ìyàwó ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ jẹ́ káwọn ọmọ ọ̀jẹ́ náà jẹ́ kọ́mọ̀ jọ́mọ̀ ẹ̀gbọ́n òun ti níyàwó nítorí kó fẹ́ bẹ́ wọn lóko ó fẹ́ parọ́ gbowó lọ́wọ́ wọn kí ló dé bí olúwa ọba kọ́lé náà àwọn tí ń kọ́ ṣe lásán ni àwọn bá wá fi gìrìgìrì wèrèwèrè kọ́ Bíbélì sọ wípé àṣewèrè ń kó ọ̀rọ̀ jọ. láì mẹ́ni tó máa lò. èmi ló ń gbé bẹ́ẹ̀ bá jẹ̀ wá rí báyìí irú Rótìmí Daniel yẹn àwọn ẹ̀kọ́ bọ̀bọ̀ yẹn ni bọ̀bọ̀ yẹn ń sọ àwọn àṣírí tó ti rí ní àárín àwọn àgbàlá wa ní ìránṣẹ́ Ọlọ́run ni. ìwà ìgbé ayé wa tá a lè fi ba yọ ọ̀pọ̀lọpọ̀ jẹ tá a tẹ̀lé tí fi kọ̀ntínú ba yọ ọ̀pọ̀lọpọ̀ jẹ yòókọ́ yọ sẹ́mi pásítọ̀ ìgbé ayé ẹ̀ ò ṣe fi àbí kò yé mi tọrọ ló pásítọ̀ wa nìyẹn sà. ẹ̀yin májì òdodo ọ̀rọ̀. nǹkan jẹ́ ohun ẹ̀rọ fún pásítọ̀ tó nítumọ̀ ní tó dára tó tó pọ̀ èèyàn lé ẹgbẹ́ tó níyàwó tó lọ́mọ tó jẹ́ a responsible man. That question is a good question for a responsible man to answer. Nígbà where is your wife, where is your children? You will both need to bring out your children and your wife. Your children and your wife. ọkùnrin tí ayé
tó ṣe oríire ara question is a good question for a responsible man to answer. People, where is your wife? Where your children? You will both need to bring out your children and your children and your wife. Ọkùnrin tí ayé ẹ̀ bá dáa, tọkùnrin tó ṣe oríire, ara ẹ̀kọ́ láti máa mọ̀ ẹ́ pé ṣe oríire, ara ìyàwó àtàwọn ọmọ ẹ̀ láti máa mọ̀ ẹ́ pé ṣe oríire. Bàbá Olúwa lọ, tá a bá fẹ́ mọ̀ pé ẹ̀ ṣe oríire, tá a bá fẹ́ mọ̀ pé èèyàn Ọlọ́run nìyí, bring out your wife and your children, ara wọn láti máa mọ̀ irú èèyàn tẹ́ jẹ́. Bí ọkùnrin bá jẹ́ ọlọ́lá, bí ọkùnrin bá jẹ́ olówó, ara ọkùnrin, ara àwọn ọmọ àti ìyàwó ẹ̀ láti máa mọ̀ pé olówó ni bàbá ọmọ yìí, olówó ni ọkọ ẹ̀ nìyí. Kò ń ṣe káwọn ọkùnrin máa ṣe gàràgàràgàrà, gbogbo gàràgàrà yẹn nítorí pàmẹ́ jókòó olówó tòní, take it or you leave it. Ẹ bá ìdá pàrọ̀ fáwọn ènìyàn mọ́. Bàbá Olúwa lọ wíyẹn ìjọba àtàyè béèrè ọ̀rọ̀ kéèsì yẹn, èmi ò pé yẹn ló kàn nínú iṣẹ́ ìránṣẹ́. God bless orúkọ mi. Yes, ma. À ń gbọ́ yín dáadáa, wọ́n gbọ́ yín nílé àti lóko lẹ́yìn odi. Yes, sir. Yes, ma, ìyá mi. Ẹ jọ kí lórúkọ pásítọ̀ tí mo gbé sókè yìí? Kí ni fún ní mẹ́tẹ́ mọ̀? Kí lórúkọ ẹ̀? Ó dà pé Facebook Wálé lórúkọ ẹ̀. Ọ̀sẹ̀ mi ò morúkọ gbogbo ìgbà tí mo lọ sọ́dọ̀ wọn yẹn. Later ní Facebook wá gbé wá ní wá morúkọ ẹ̀. So pásítọ̀ lèmi máa ń pè wọ́n. Ẹ jọ kí lórúkọ chọ́ọ̀chì ẹ̀? Ṣé mo rántí ṣá? Ó dà pé bóyá méjì ni mo lọ chọ́ọ̀chì ẹ̀bọ̀ mi ò rí ìrántí. Ọ̀sáìdì Tipa Garage nínú ibẹ̀ ni chọ́ọ̀chì ẹ̀ wà. Tipa Garage, ibo ni Tipa Garage wà? Along Akala Express Road ní sà, Kàtọ́dé New Garage. Ó dà. Kò sí wàhálà. Wálé Ọládàpọ̀ Solomon ní Facebook gbé wá lórúkọ ẹ̀ jẹ́. Orúkọ ẹ̀ náà mo ṣàmùkù ń jẹ́ Wálé òun gangan náà nìyẹn. All right. Ẹ bá wa sọ bẹ́ẹ̀ ṣe mọ arákùnrin yìí àti pé kí ló ṣẹlẹ̀ láàrin yín méjèèjì. Orí ìbàjẹ́ wo náà ṣe fún yín? Ó ṣẹlẹ̀ pé after 2 years tó kọ́ mi kú ni mo mọ̀. Mo kàn wá lọ́dọ̀ ọ̀rẹ́ mi kan lọ́jọ́ yẹn. Aṣáájọ ń sọ̀rọ̀ yẹn tẹ̀sí máa ń invite mi sí church wọn pé kí n wá sí church àwọn pásítọ̀ àwọn ṣègbà ó ṣàwọn. Mo dẹ̀ sọ fún pé I'm done with church wàhálà àwọn ti pọ̀ torí experience mo ti ní ó ti pọ̀ jù. Ọkọ mi dẹ̀ máa ń sọ fún mi nígbà tí ìwọ́n tó máa ń lọ church ṣé wọ́n gbọ́ wọn scam ẹ̀ ó nò á ní wọ́n brainwash wá bẹ̀ ni. Èmi máa ń wò pé ẹ̀yin aráàlú ìbò bìlíìfì nínú ìyẹn dáwà ní ìjàmbá ti ń lọ sí church. Èmi ṣáà máa ń lọ ṣá. So níta àṣà mi ò ṣáà lọ mọ́ pọ̀ sígbà tí mo lóyún last born mi àwọn kankan ṣẹlẹ̀ nígbà yẹn tí máa ń lọ sí church mo ní bad experience náà nígbà yẹn. Because after yẹn ti decide pé mi ò ní lọ church wọn. So mi ò dé lọ́mọ mi ò ṣẹ́ níbẹ̀. So wọ́n ṣàwà pẹ̀lú ọ̀rẹ́ mi lọ́jọ́ yẹn mo ṣe wọlé wá nìyẹn. Ó wá bá woman yẹn tó jẹ́ ọ̀rẹ́ mi. Àwọn wa ń sọ fún mi gbà Ọlọ́run ti ẹ̀ ṣeun. Pásítọ̀ Wálé yẹn, pásítọ̀ church àwọn ìyẹn tó ti máa ní kí n wá sí church àwọn láti jọ nǹkan kan gbá àwọn kan. Ó ṣá excuse ọ ní kí pásítọ̀ yẹn pè fún mi. Wọ́n ṣá pé ìfún mi ó ṣe gbogbo ọba nígbà. Nǹkan tó ń níwájú mi nígbà ọkọ ọ̀run dá mi láàmú. Mo ní ọkọ ọ̀run kì. Wọ́n ní ṣé rí nínú bẹ́ẹ̀ ṣe ń pè pé ọkọ mi ti kú. Ebi ṣẹ́ ẹni tọ́kọ ẹ̀ bá kú ọkọ ọ̀run tún máa ń yọ lẹ́nu mi. Ó ní nǹkan tó ń ṣáàyè mi. Gbogbo yẹn á fẹ́ fún un. Àǹtí kan nígbà yẹn bẹ̀rù. Mo máa ń lálàá pé ọkọ mi tó ti kú àjọ máa ń make love fún tí n bá ti sùn lálẹ́. Mo wá ṣàṣàlàyé kí ní ẹ̀jẹ̀ tí máa ń bá mi lẹ́rù pé mo máa ń gbọ́ tó máa ń sọ pé ẹni tọ́kọ ẹ̀ bá kú tó bá ń lálàá rí pé òun náà máa kú nǹkan kan. Tó wọ́n ṣe wá jíṣẹ́ yẹn fún mi ló wá ta ní lára pa ọkọ ọ̀run. Àbọ̀kọ mi náà ló dẹ̀ wá ìfọ́nà ọkọ ọ̀run. Wọ́n mi ò sọ yẹn fún pásítọ̀ yẹn nígbà yẹn. Ó ṣàní pé kí n wá sí church òkè wọ́n ní gbogbo ní church ojú mi fún mi mo lọ sí church yẹn gbà yẹn. Tó wá ta ṣáàdì church yẹn ó ṣáà gbàdúrà fún wọn ṣe gbogbo ẹ̀ pé iṣẹ́ ọkọ mi yẹn náà ló máa ṣe fún mi. Wípé ṣùgbọ́n kí n káwọn kóun tó dá owó ilé iṣẹ́ yẹn kí n lọ rò dáadáa. Wípé ṣé mo máa lè ṣe tí kò dẹ̀ ní dé àárín kan tí màá sọ pé mi ò ṣe mọ́. Pé ẹ tẹ̀sẹ̀ bọ omi o, pé ọ̀ní ń fa o, pé kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ o. Ẹgbẹ́ ṣé mi ò ní pé mi ò ṣe mọ́, mo ní ara bó ṣe bí kí n ti pray ni, mo ní mo lè lè gbàwẹ̀. Ẹgbẹ́ ṣùgbọ́n mi ò lè gbàwẹ̀ bírí for long mi ò ní strength ẹ̀kọ́ mi lè gbàwẹ̀ ṣá. Wọ́n ṣáà ní kí n lọ rò. So after 3 days ó tún pè mí.
bá fà wọ́n ní mo ti decide lọ́kàn mi olókè ebi ọjọ́ tí n bá ti ń bọ̀ wá sí church wá ṣiṣẹ́ yẹn ó ní kí n ra aṣọ funfun ọ̀pá 4 ní ra packet candle kan wá tí n bá ti ń bọ̀ aṣọ funfun aṣọ yẹn àti candle yẹn dá. Ẹ dúró aṣọ funfun yẹn ṣó fún yín ní specification àdókàn ní ẹni aṣọ funfun. Ó ní aṣọ funfun tó máa kò ń ṣe ilé kò ṣàṣe sùtánà àwọn dry wọ̀nyẹn. Ok, ṣé ẹni yìí ṣe ibi ìjọ aláṣọ ara ni àbí ìjọ aláṣọ funfun? Wọ́n máa ń ṣe méjèèjì pọ̀ bóòtù náà ló máa ń ṣe papọ̀. Awo gba àrùn àwọn ọ̀yà ẹ̀rọ. Ó máa ń lo white garment gbàgbà ní àlò normal aṣọ ara. So mo ṣàrà aṣọ yẹn ní ọjọ́ yẹn mo bá pè wọ́n pé pásítọ̀ mi síra gbogbo nǹkan tẹ́ ní kí ara mo ti gé ẹ̀tẹ̀ sọ́wọ́ o. Ìgbà yìí ṣé kí n máa bọ̀ ní chọ́ọ̀chì báyìí ó ní rárá kí n má wá sí chọ́ọ̀chì pé kí n máa bọ̀ ní ilé òun. Bá ní ibo ní ilé wa ó ṣàjúwe fún mi. Mo ní àgbègbè bẹ̀rẹ̀ náà ìlú tẹ́jú ìfún mi yẹn náà gbogbo bẹ̀rẹ̀ náà ni mo mọ̀ kankan. Mo ṣáàjì bẹ́ẹ̀ nígbà tí mo délé wọn. Mo ṣáàjì kí n jókòó. Mo ṣáàjì bá mi sọ̀rọ̀ pé àwọn ọ̀rẹ́ òun. Ó ní before then nǹkan tó ti kọ́kọ́ sọ fún àwọn ọ̀rẹ́ òun àìmọye àwọn pastors àwọn ọ̀rẹ́ òun náà ní girlfriend tó máa ń gbowó lọ́wọ́ wọn tó máa ń lo òkú wọn. Òun kì í ṣe táìpì èèyàn bẹ́ẹ̀ yẹn. Òun lọ́ọ̀bù ìyàwó òun ṣe gbá òun ṣáà kankan. Tèmi náà ti relent pé àtìsẹ́kù pásítọ̀ tó ti fi lè sọ bẹ́ẹ̀ yẹn fún mi o. Mo ṣàlọ́bọ̀ kémi gan tó lọ lọ́jà mo ti pé ìpè ìwọ kan nǹkan tó ṣẹlẹ̀ gan mi ò mọ̀ pé nǹkan tó máa ṣẹlẹ̀ ní ọmọ mo ṣàǹbẹ̀ náà pé má jẹ́ kí n ra ìfẹsẹ̀ sí o kó lè dáa náà ni mo wá kiri pé torí àwọn ọlọ́mọ tí wọ́n ní bàbá èmi náà lẹ́bí fún wọn àtẹ̀kọ́ gbé gbálé mi lórí ẹni tí má ṣàdédé kí n tó lọ mo ti gbàdúrà yẹn mo wà nínú àwẹ̀ kan sí mo fi lọ ni ìgbà tí mo ṣàdédé wọn ní kí n jókòó ṣàbíjì ó ṣe gbogbo ẹ̀ fún mi ọba ní kí n máa bọ̀ inú ilé láti máa ṣe pé ṣé mo mọ̀ pé chọ́ọ̀chì òun kùn òun ò dẹ̀ fẹ́ máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ní chọ́ọ̀chì pé kẹ́gbọ̀dì má máa wò ó pé kí ló ń ṣẹlẹ̀ nínú chọ́ọ̀chì. ká má máa wò bí òkú ṣe fẹ́ sá jáde bẹ́ẹ̀ ni. wọ́n ṣáà ní kí n máa bọ̀ pé kò sí mọ́mì ilé èyí tó ṣe ní kò sí mọ́mì ilé báyà ń kọ́kọ́ lágara pé kò sẹ́ni kankan nínú ilé ọlọ́run àṣánú mi tó ṣàmúlò wọlé ó ní wáìsì tí mo rà wá dà mo nípò mi kándù nǹkan mo náà ó ṣáà tàn kándù yẹn ó wá ní aṣọ yẹn kí n bú aṣọ mi kí n rú aṣọ mi tó mo ṣàbọ̀ aṣọ mi mo wà pẹ̀lú pants mo wà pẹ̀lú bra mi pẹ̀lú tights mi mo ṣàbọ̀ aṣọ yẹn wọ́n ṣàṣe lọ ó bọ́ síta ó ti wọlé padà ní bó ṣe kọ́kọ́ wọlé báyìí sí ṣọ́ọ̀ kọ́kọ́ mú mi nǹkan tó kọ́kọ́ sọ nígbà ọmọ ló pọ́n ròdòdò báyìí. ẹ dúró ìyá mi ẹ dúró pásítọ̀. ẹ dúró ṣé ẹ rí tí power tap yìí tí ò bá wọ 50,000 máa ní kíyà mi ìbẹ́ni dákẹ́ ní ká má sọ̀rọ̀ mọ́ kẹ́ ẹ dẹ̀ ṣíà ètò yìí Facebook YouTube family TikTok family ẹ bá wa ṣíà ètò ẹ jẹ́ káwọn èèyàn wá bọ́ nínú ìgbèkùn tẹ́ ẹ bá ti lè ṣíà ẹ tẹ́ ẹ power tap kò sọ̀rọ̀ mọ́ máa lọ gbọ́ lẹ́yìn máa lọ pè wọ́n lẹ́yìn kámẹ́rà bẹ́ẹ̀ ni kò sí tẹ́ lè ṣe fún mi bá àrùn jújù bẹ́ẹ̀ lọ mọ́sàn máa fi ń jà bírèèdì yín power tap àwa almost bí 237 là ń wò lórí TikTok lásán YouTube 126 kí ló dé ṣíà power tap kí ló dé láwọn gan kò béèrè owó lọ́wọ́ yín kì í jẹ́ owó la béèrè ó ní iye tá à ń san fún dátà lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ̀kẹ́ ẹ̀kan tó tú àwọn èèyàn lẹ́ lásán ó yẹ ìyá mi ẹ lọ sọ kankan gbà tó wọlé lẹ́yìn ìgbà tẹ́ níbi tẹ́ ti lo aṣọ funfun ló ti rí ara yín. kọ̀ọ̀sì mi ti bọ́ aṣọ tèmi wọ̀ ó kàn fún bra pẹ̀lú tight mi ní ara mi tó tó ṣe wọlé padà báyìí náà ọmọ ló pọ́n ròdòdò báyìí ẹ̀rù bá mi sínú bí mo wò bá mi ọmọọṣẹ́ nǹkan ti ṣe ní báyìí tó ṣe ní àmì ò sí ìbọṣọ ni wọ́n ní mo ti bọ́ṣọ ṣe bẹ́ẹ̀ ni pé kí n bọ́ aṣọ mi kí n ró wáìsì yẹn lóní rárá pé mo máa bọ́ gbọ́ aṣọ mi pátápátá mo ní màá bọ́ aṣọ màá bọ́ bra màá bọ́ táìtì lónìí yẹn mo ní kó má bínú mo ní pé mi ò ní ṣe mo
nǹkan bí pé mi ò lè ṣe ju nǹkan tí mo ti ṣe lọ ọmọ ṣáà kì í má wọ̀ ẹ́ ó ṣàbọ̀ síta padà ìgbà tí mo rí tó máa wá padà wà bá mi nínú yàrá yẹn. iye tá à ń san fún dátà lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ̀kẹ́ ìkan tó tú àwọn èèyàn lẹ́ lásán. ó yẹ ìyá mi ẹ lọ sọ kankan gbà tó wọlé lẹ́yìn ìgbà tẹ́ níbi tẹ́ ti lo aṣọ funfun ló ti rí ara yín. Kọ̀ọ̀sẹ̀ mi ti bọ́ aṣọ tèmi wọ̀ ó kàn fún bra pẹ̀lú táìsì mi ní ara mi. tó tó ṣe wọlé padà báyìí náà ọmọ ló pọ́n ròdòdó báyìí ẹ̀rù bá mi. ẹ̀rù bá mi sínú mi mo gbà ọmọọṣẹ́ nǹkan ti ṣe ní báyìí tó ṣe ní àmì ò tí ì bọ́ṣọ ni wọ́n ní mo ti bọ́ṣọ ṣe bẹ́ẹ̀ ni pé kí n bọ́ aṣọ mi kí n ró wáìsì yẹn lóní rárá pé mo máa bọ́ gba aṣọ mi pátápátá mo ní màá bọ́ aṣọ màá bọ́ bra màá bọ́ táìtì lóní yẹn mo ní kó má bínú mo ní pé mi ò lè ṣe nǹkan bí pé mi ò lè ṣe ju nǹkan tí mo ti ṣe lọ ọmọ ṣáà kì í má wọ̀ ẹ́ ó ṣàbọ̀ síta padà ìgbà tí mo rí tó máa wá padà wà bá mi nínú yàrá yẹn torí kó wá ní wòwò mi. bádámù ṣe wá bá éfà tàbí éfà lọ bádà ò ní òwò ọmọlúàbí ló wọlé ní kinní burúkú tó wà lẹ́yìn mi ẹ mọ̀ sọ̀rọ̀ lọ. ní òwò ló wọlé bẹ́ẹ̀ bó ṣe wọlé báyìí ní òwò àyà mi já mo dojú mi bolẹ̀ mi lè jú mi sókè kí n wò ó ní àwọn sì bẹ̀rẹ̀ àdúrà nìyẹn kí n gbójú sókè kí n gbójú sókè aṣáàjọṣe prayer yẹn ó ní kí n kọjú sí gbogbo ojú four square inú ilé yẹn kí n ṣe prayer aṣáàjọṣe báyìí ṣe tán báyìí púpọ̀ ní tó lọ láì dà sórí bẹ́ẹ̀dì ó bá ní kí n wá sùn sórí òun kí n wá sùn sórí yín kẹ kí n wá sùn sórí yín ó ní òun ni ó pé tí n bá sùn sórí òun ìyẹn la máa fi ṣe final prayer ní ọkọ òun yẹn máa fi mọ̀ wípé mo ti ní ànádọ̀ ọkùnrin ní láì ní sòkò ní jístọ́ọ̀bù mi mọ́. ayé o. Nọ́mbà 1 náà mi ò plan pé mo fẹ́ rí màá rí fẹ́ pèsè àwọn ọmọ mi. so kọ́ ọkọ mi yẹn kó má wulẹ̀ kúrò lọ́kàn pé mo ní ànádà pẹ̀sìn mi láì fún mi ní pé mi ò lè ṣe é. ó ṣàdìde ó jà láti ráńpù mọ́ láǹjà rẹ̀ láti pàṣẹ ìdùnnú ó kọ́kọ́ ní àkókò òun ò lè kókó yẹn dání kókó òun ò lè ṣe mo rí kókó òun ò lè kí ni mo ní mi ò lè sùn mi ò lè sùn lẹ́yìn. bóyá nǹkan tó fẹ́ ṣe ni wípé ṣe mọ̀ pé téèyàn bá jẹ main course tán ìyá mi ó ní kankan tán máa ń pè ní dẹ́sàtì tàbí dẹ́sàtì àwọn táìpù òyìnbó báyìí bíi pé kéèyàn jẹ tán kó wá fẹ́ mu ọsàn lé lórí bóyá yẹn ló fẹ́ fi ṣẹ́sùn léyìn ṣe lórí àdúrà orígun mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ẹ̀jọgbà ẹ̀ sọ̀rọ̀ so ó ṣàṣe dìde nìyẹn ó ṣáà láti ráàpù mi àráǹjì pé kò sí gbàgbọ́ kò sí nǹkan kan ó ṣáà sọ fún mẹ́sìn nípasẹ̀ ẹ̀jọ̀ I'm not that kind of person. ìgbà tó kọ́ ní wàhálà ìgbà mi ò ṣe ṣìnà mi ò dẹ̀rẹ́dì láti ṣe ṣìnà torí gbogbo nǹkan tó wà ní ayé ìlú tí mo ti gbọ́ HIV wọn á lóyún wọn á ṣe gbogbo ọmọ náà ọmọlọ́mọ tí mo gbó kiri tẹ́nísì bá ṣe mí kí ni mo fẹ́ jẹ́ kó já sí ọmọ mo ní kọ́ má dùn mí ò lè ṣe ó ṣàbò síta ó ní kí n wọṣọ mi mo kó káńtì tí mo lò aṣọ mi tí mo lò yẹn náà mo mú mo kó gbẹ sínú báàgì mi omi ò ṣàkú lára wípé nǹkan tó ṣe yẹn ó bí mi nínú aṣáájọ jókòó padà sí sìtìrú mi aṣáájọ rojọ́ ó ní kí n máa lọ tó tí mo ṣàṣedélé lọ́jọ́ ìlú jí mi lórúkọ ó sẹ́ńdà àwọn prayer points kan sí mi ní kí n jí ní máa pray nǹkan gbà wò kan mo jí mo pray tó sílẹ̀ tí ṣe wá mọ́ bá bó tí ṣàṣepè mi padà nìyẹn pé ìpè mi padà yẹn pé àbáwo ni prayer mi ṣe mo láyé ní àlá kankan mo ní mi ò láyé ní àlá kankan ó ní mo ṣe máa lálàá mo ní òkè ó wá ní àtàtì mo kúrò lọ́dún nǹkan lánàá yẹn báwo ni ara mi ṣe fíìmù ìgbésẹ̀ pé wọ́n tún sọ fún pé ṣé pé bóyá ẹ̀mí kan jáde àbí mo rí nǹkan kan nínú òbí bákan ó ní òkè tó tún ṣe dídọ́ kejì áká gba bí ọjọ́ yẹn bí ọjọ́ kejì ṣá ó tún ṣe pèmí nìyẹn bó ni mo wà ó sẹ́ni prayer point mi ó ṣe gbogbo ẹ̀ ó ní àṣé nínú ara mi náà mi ò tí ì feel anything ó ní ẹ má bínú pásítọ̀ mi ò feel anything yẹn gan mi ò understand níwà tó tún pè mí ní ọjọ́ kẹta ìtọ́jú yẹn ó pè mí láàárọ̀ ẹ̀ ló girlfriend mi ṣojú dáadáa ṣe kìíní kan ṣèpé mi nìkan ẹ dúró náà ìyá mi any other person lẹ́yìn ọmọ I was like. ẹ dúró náà níjọ́ tí ó kọ́kọ́ fẹ́ yọ pọ́rọ́tì yìí yẹn lẹ́yìn ìgbà tẹ káṣọ ní tẹ́wọ́sọ tẹ ní pé kínní
ṣé ẹ̀kan kúrò ń bẹ̀ ni àbí ẹ̀ sì sọ nǹkan kan kẹ́ tó kúrò ń bẹ̀ kó tó di ṣé ìyàwó ẹ̀ dẹ̀ bá yín bẹ̀ náà. mi ò rí ìyàwó ẹ̀ títí mo fi lọ lọ́jọ́ yìí ó kàn bá mi ṣe normal gist sígbà òun òbí pé obìnrin báyìí ṣì wà òun tó bá jóbìnrin míì ní ilé tó ti rí òun yàrá ẹ̀ ti máa gbọ̀n ó ti máa ṣe bá tẹ́pọ̀ àwọn máa ní sẹ́ẹ̀ pé ṣùgbọ́n òun she stand on my feet pé mi ò ṣe anything àwọn náà òun tún respect mi gan irú àwọn obìnrin báyìí lóun máa ń láìkì wọn máa stand lórí ẹsẹ̀ wọn kankan òun respect mi gan òun ṣe gbá kan kó ṣáà sọ̀rọ̀ sáyẹn títí sẹ́mi fi kúrò ní ọ̀dọ̀ ẹ̀ lọ́jọ́ yìí so tọ́ọ̀dì tuntun máa pè mí àtàkù pé mi lálẹ́ ọjọ́ àtàrọ̀ ọjọ́ kejì ló pè gbà girlfriend mi ṣàlàáfíà ni mo wá ń pè girlfriend kẹ àjọsọ̀rọ̀ fífẹ́ tó bá ra ọkàn mi mo ṣe wá di girlfriend mo rò ní ọkàn mi bẹ́ẹ̀ ni o ṣàlàáfíà ni ṣe bí òun nìkan ní boyfriend tí mo ṣáà ń bá ẹni sìn ṣe bí mi ò lẹ́yìn kankan èmi ṣáà rẹ́rìn lórí òun pé sọ fún mi yẹn pé after tí mo tún kúrò lọ́dọ̀ bí ọjọ́ kẹta ọjọ́ kejì ṣé ara mi ò bí ilẹ̀ ní tì ṣé mi ò bí bákan òun pé ṣé pé bóyá ẹ̀mí kan jáde lára mi ni àbí bíbá òun because mi ò understand the question yẹn ó ní ṣé mi ò máa ní board for sex wọ́n ní pásítọ̀ kò wá sọ́kàn mi wá ń bí ti báyìí ó wá ní ibo ni mo wà tí wọ́n á sọ fún pélé ni mo wà ó ní ṣé mo lè máa bọ̀ lọ́dọ̀ òun nísìnyìí mo ní mi ò lè wá òun travel fẹ́ lọ kó ọjà. Mi ò rò bí mo máa pẹ́ wọ́n ní tí mo bá dẹ̀ ṣe ń dé báyìí mo padà sí ní tí mo bá ti dé mo ní rárá àwọn lọ káwọn ọmọ mi ní school. Bí a fẹ́ ìbí ló tún pé mi ilé mi yẹn tẹ̀mí kan wà ń bẹ̀ òun gbúdọ̀ wà láti wá ṣe prayer síbẹ̀ nǹkan gbẹ́gbàwó kan tó kékeré kan máa dà mí láàmú kígbà kan máa dà mí láàmú mo ní ẹwà sípò jù láti ẹwà lù ọ̀nà ilé mi ò dáa ẹ̀ lè wá sọ́nà ọ̀bẹ. tó ṣàwọn máa ń pè ní girlfriend mi mo ṣá ọjọ́ kan bí mo ṣe ṣọ́ọ̀nù ẹ̀ ọ̀gbìn pé kò sí bí jẹ́ láàrin pẹ̀lú ìwà ìjẹ́sí máa pè mí girlfriend mi nǹkan gbẹ́gbàwó kan bí kò ṣe wá pè mí mọ́ ni tó bá máa pè mí next á máa pè mí pé ó lè lóun wá lórí òkè kan lọ́nà Èkìtì òun ríran mọ́júmọ́ sáwọn ọmọ mi tó mo ní gbádùn láti san yẹn báyìí torí ọjọ́ iwájú wọn ní o torí gbá kan ní kí sáré sẹ́ńdì owó yẹn sàn wá ní mi ò ní ìlú tó tí mo fi manage pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tó lè máa scam mi mo lè sọ fún ọmọ pé òun wé ọṣẹ àwọn ọmọ mi ò wé ọṣẹ tó bá ti jọ mọ́ pé àwọn ìfọwọ́ pé pé ẹ fún mi màá gbé ìfúnra lára mi fa ó ṣàfihàn ẹgbẹ́ ẹ̀ mẹ́ta wà tó sí wípé mi ò tọ̀nà ọ̀pọ̀ báyìí bí kò ṣe pè mí mọ́ nìyẹn. ṣé kò ṣàgbọ́wọ́ kankan lọ́wọ́ yìí? sá. ṣé kò gbowó kankan lọ́wọ́ yìí? mi ò £1 mi báyìí kò bọ̀ sí lọ́wọ́ mi ò fún ní anytime báyìí. ó bẹ̀tà lẹ́yìn aṣọ funfun àti káńtù tẹ̀ra. ṣé kìí ṣe pé bóyá kó aṣọ yẹn gan lẹ̀ fún ṣé ẹ̀fà aṣọ yẹn lẹ̀ fún? gbogbo ẹ̀ ni mo kó títí mo ká bì mí. Títí mo bá dùn ní gbogbo everything ni mo kó kúrò lẹ́nu lẹ́nu. Everything ẹni tó jẹ́ kí n mọ̀ gan olétà ló wá sọ fún láta tó ti ṣe nǹkan tó ṣe fún mi láta tá a ṣiṣẹ́ yẹn tán ló wá sọ fún mi pé ẹni tó jẹ́ kí n mọ̀ ọ́n kí n má sọ anything nípa láìpẹ́ fún ọ ṣé mo mọ̀ báwo èèyàn wọn ò dá fún un kí n má sọ ìyẹn dẹ̀ ti háìpù ẹ̀ gan fẹ́ni gan o tó ti háìpù pásítọ̀ wọn yẹn fún mi ti gbé pásítọ̀ èyí ìdásọ̀gbà tó bá ń sọ fún mi gbà kí n má jẹ́ kẹ́ni ẹ mọ bó ṣe ń lọ láìpù mi ò tí nǹkan bẹ́ẹ̀ yẹn dẹ̀ ṣẹlẹ̀ àwòṣọ ẹni ẹ̀ gan mi ò tí ì sọ fún dọ̀la pẹ̀lú tó jẹ́ ọ̀rẹ́ mi tó jẹ́ ọ̀rẹ́ tí òun nìkan ni mo sọ sórí yẹn fún. torí wọn yìí bá ìtẹ̀ yẹn náà sí church wọn wá ṣàlàyé fún pé church yìí bá ìtẹ̀ sí nǹkan báyìí ni ojú mi rí bẹ́ẹ̀ pé àwọn inú mi ṣàdùn pé mi ò bọ́ sínú ìgbèkùn ẹ̀ kò tó bá fi lè jẹ́ kó bá mi sùn lọ́jọ́ yẹn ni mo mọ̀ pé à ń gan ẹ̀. ó ti wọ pẹ́pẹ́ nìyí. ìyá mi ẹ máa bá wa ká lọ lórí ètò ìtàmọ̀ gbọ́n tí àwọn aráàlú fẹ́ sọ. yá ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu arábìnrin tó tú àṣírí àdádá pásítọ̀ yẹn àdàbà sí ó ní òun náà sọ títí ẹ̀ gbogbo ibi tó ń wò mí ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kẹ́ni ẹ bá mi subscribe fún àǹfààní ẹ̀yin tí ẹ ò tí subscribe àmọ́ tó fẹ́ fi rán yín létí ẹ̀yin tí ẹ ò bá tí on ní notification bell yín so tí n bá ti upload á lè máa ta yín lólobó ẹjọ́ ẹ hàn nù ẹ̀ so kẹ́ ẹ lè máa rí information pé information ti wọlé mo tún padà bọ̀ ire o.